gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ní tó ní iléeṣẹ́ rédíò àgídìgbò FM ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Alhaji Oríyọmí Hamzat ó mà ti sọ̀rọ̀ lórí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn Court of Appeal ètò wà ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ti ṣe ọjọ́ 23 oṣù kìíní ọdún 2025 ètò olóyìnbó ń pè ní 23rd of January 2025 níbi tí ilé-ẹjọ́ náà tó ti dájọ́ ikú fún Máyẹ̀ ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olùdásílẹ̀ iléèwé gíga Odùduwà University tó wà ní ìlú Ìtúmẹ̀dù lọ́nà Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun èèyàn olóyè Abdulrahim Atọ́batẹ́lẹ̀ Adédọ̀yìn tí Oríyọmí Hamzat tó sì ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ìdájọ́ ilé-ẹjọ́ náà. Ẹ rántí pé nínú oṣù kọkànlá ọdún 2021 ìní ariwo ńlá ló sọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà tí baálé ilé ẹni ọdún mẹ́tàdínlógójì kan Timothy Adégòkè tí ó di àwátì lójijì tí wọn ò dédé rí mọ́ ṣùgbọ́n tí àṣírí tú pé ilé ìtura olóyè Adédọ̀yìn tó sùn yún Hilton Hotel tó wà ní ìlú Ilé-Ifẹ̀ ibẹ̀ náà mà ti pa ọkùnrin náà tán fi ṣètùtù tó sì jẹ́ wípé Oríyọmí Hamzat ó làwọn ẹbí ẹ̀ ni wọ́n lọ fọ̀rọ̀ lọ gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn pé kó jọ kó gbà wọn kó má jẹ́ kí wọ́n fi ọwọ́ ọlá kó má fi gbá òun lójú. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Oríyọmí Hamzat tó tẹsẹ̀ bọ ọ̀rọ̀ Timothy Adégòkè ìní àṣírí mà bẹ̀rẹ̀ sí ní máa tú tọ́rọ̀ ń wá lágbára débi pé àwọn èèyàn káàkiri Nàìjíríà àti àgbáyé wọ́n dìde àtìlẹ́yìn fún ẹbí Timothy Adégòkè tí wọ́n sì padà gbé olóyè Ibrahim Adédọ̀yìn pẹ̀lú bó ṣe lówó àti orúkọ tó. Níbi tí Oríyọmí Hamzat tó tọrùn bọ ọ̀rọ̀ náà dé ó rí ìdájú wípé ọ̀rọ̀ ń dé ilé ẹjọ́ débi tí gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ agbẹjọ́rò àgbà ni amòfin Fẹ́mi Fálànà Senior Advocate of Nigeria SAN òun náà dìde ìrànlọ́wọ́ fún àwọn ẹbí Timothy Adégòkè kódà ọ̀fẹ́ ni bàbá náà ń ló ṣe agbẹjọ́rò fún àwọn ẹbí Adégòkè tó sì jẹ́ pé ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n kọ́kọ́ ti dá ẹjọ́ níṣẹ́ ló máa dá ẹjọ́ kú fún olóyè Rámọ́ Adédọ̀yìn ṣùgbọ́n tí olóyè Rámọ́ Adédọ̀yìn ó lóun ò gba ẹjọ́ náà ó ní ẹjọ́ tí ò nítumọ̀ ní ilé ẹjọ́ gíga náà dá eléyìí ló jẹ́ kó pe ẹjọ́ kòtẹ́milọ́rùn tó sì jẹ́ pé ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó ìní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn iná ló fi ìkàlẹ̀ sí. ṣá ọjọ́ Thursday ìyẹn ọjọ́bọ̀ ṣètà wà nú ẹ̀ yìí ìní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ìní wọn padà dájọ́ bẹ́ẹ̀ ni wọ́n dájọ́ wípé ìdájọ́ tí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun tó dá wípé kán lọ pa olóyè Adédọ̀yìn dànù ni làwọn náà fọwọ́ sí tó sì dájọ́ pé kán tètè lọ pa àbá náà kán pa dànù ní ìpakúpa. Nígbà tí ìdájọ́ ètò ti wáyé ọ̀rọ̀ ẹni tí àwọn èèyàn ń retí ní ọ̀rọ̀ Oríyọmí Hamzat tóun fún rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde kúrò lẹ́wọ̀n lórí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá níbi tí àwọn ọmọdé 25 tó ti kú níbi ètò tí olórí Ọọ̀ni tẹ́lẹ̀ olórí Sílẹ̀kùnọlá Naomi Ògúnṣèyí tó ṣe níṣẹ́ ni Oríyọmí ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n dúró dè. Oríyọmí Hamzat náà sì sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí Oríyọmí Hamzat ti kọ ló ti ní kò sí nǹkan ayọ̀ àti ìdùnnú nínú pé wọ́n dájọ́ ikú fún yàn pé wọ́n lọ pààyàn ó ní kí ni èrè ìtí àwọn yóò jẹ káwọn máa dùnnú pé wọ́n ní kán lọ pa Adédọ̀yìn ṣùgbọ́n ó ní tí lòun dùn sí ni pé ìdájọ́ òdodo wáyé lórí ikú Timothy Adégòkè ó lélẹ́yìí yóò jẹ́ ẹ̀kọ́ fún àwọn alágbára ayé àti àwọn tí wọ́n máa ń gbàgbọ́ pé àwọn lè fọwọ́ lágbá ẹnikẹ́ni lójú tí ò sẹ́ni tó lè mú àwọn ìpè bí ọba yóò bá mú wọn tọ̀run yóò mú wọn tó sì lélẹ̀ tó fi ìdí ẹ̀ múlẹ̀ pé lórílẹ̀‐èdè Nàìjíríà ìdájọ́ òdodo lè wáyé àti wípé kò sẹ́ni tí wọn lè fi páńpẹ́ òfin gbé ní Nàìjíríà bó ti wù kó lórúkọ tó ó ní ìṣẹ̀lẹ̀ Adédọ̀yìn yìí ìdájọ́ ikú tán dájọ́ fún un ó ti fìdí èyí múlẹ̀.